ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹsẹ̀. Gẹ̀rẹ̀ jígẹ̀. Ẹ jẹ́ kó sọ́lídì dáadáa o. Ó ń fẹ́ fún ká. Gẹ̀rẹ̀ jígẹ̀. Ọdún yìí ọdún ayọ̀ mi ni. Máa kọ́lé ńlá má dẹ́ tún ra mọ́tò. Máa bí mọ́lé mọ́márẹ́ nìkan kan mi ń fẹ́. Máa fa ayọ̀ lo ọdún yìí já. Ọdún yìí sẹ́. Ọdún yìí ọdún ayọ̀ mi ni. Máa kọ́lé ńlá má dẹ́ tún ra mọ́tò. Máa bí mọ́lé mọ́márẹ́ nìkan kan mi ń fẹ́. Máa fa ayọ̀ lo ọdún yìí já. Ọdún yìí ọdún ayọ̀ mi ni. Máa kọ́lé ńlá má jẹ́ tún ra mọ́tò. Máa bí mọ́lé mọ́márẹ́ nìkan kan mi ń fẹ́. Máa fa ayọ̀ lo ọdún yìí já. Ọdún yìí sẹ́. Ọdún yìí ọdún ayọ̀ mi ni. Máa kọ́lé ńlá má dẹ́ tún ra mọ́tò. Máa bí mọ́lé mọ́márẹ́ nìkan kan mi ń fẹ́. Máa fa ayọ̀ lo ọdún yìí já. Ìṣèlérú ọ̀rọ̀ irú yín àfiṣe gbáà ni. Orin tí mò ń kọ ó mọ̀ ó dẹ̀ ń jẹ́nu. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Ẹ ṣáà máa jẹ́nu lọ, ẹ máa jẹ́nu lọ tó bá débi crosses àwa gbé èmi lọ́mọ bàbá olówó ní kókó bọ́dì. Orin sẹ́ni dí àwọn ọmọ. Kí lẹ̀ bá wa o, mo ṣe rí àṣà lọ́wọ́ ní kẹ́ ṣe kí a o. Bro Sam, wá láti wá waste time yín rárá. A kò need attention yín fúngbà díẹ̀ ni. Program kan ló wà ní community. A dẹ̀ fẹ́ kí as a knowledgeable man tẹ́ jẹ́ a man of wisdom. A fẹ́ kẹ́ wá bá wa lecture àwọn youths because a wò pé kò sí anybody tó tún lè ṣe better than Bro Sam. Pẹ̀lú irú influence tẹ́ ní. Èmi jẹ́ lecturer àbí. Àbọ̀ sọ fún yín pé mo ní school tí mo ti ń lecture àwọn èèyàn. Kí ni ìtumọ̀ eléyìí? Bọ̀dà Sàámú, ẹ̀yin lè mọ iye ara yín o. Kódà àwọn lecturers gan mọ̀ pé ẹ̀yin tún superior wọn. Funny enough, a rí evidence ní gbogbo community yín, gbogbo àwọn ọmọ tẹ́ ẹ kọ́ ló gbẹ̀kọ́. Àfi tó bá fẹ́ ya bó ṣe fẹ́ yà, so we've seen it. Ìjọ́ wo lẹ ń ṣe? On the 14th. On the kókè? On the 14th. Lè ráyè. Bro Gani, ẹ̀yin náà lè tún lè bá wa báwọn sùn. On the 14th mo ti níbi tí mo lọ mi lè ráyè torí pẹlẹbẹ ó fẹ́ gbé mi jáde lọ the 14th. Pẹlẹbẹ. Bọ̀dà Sàámú, ṣé dandan kẹ́ tún sọ síta ni? Ṣé bí public place ló fẹ́ gbé mi lọ? Ṣé dandan ni kí n má tún sọ fáwọn èèyàn ni? Ó lóun fẹ́ gbé mi jáde lọ the 14th, ṣé ẹ ti gbọ́? Ìyẹn pẹlẹbẹ ló sọ bẹ́ẹ̀. Ó nìyẹn. Yes sir, tẹ́ bá kúrò ń bẹ̀ yẹn tán ẹ lè máa bọ̀ lọ́dọ̀ tiwa. Bẹ́ẹ̀ni náà tún dá. ẹni bínú ni kò sáyè gbogbo ọjọ́ yẹn àjọ máa wà ní. Full day. Okay, Bro Sam, bóyá ká kú ṣe ní 15th. Hello, wọn lè ráyè. On the 15th, ìdí àrà fẹ́ gbé mi jáde. Òun gangan nìyẹn. Ìdí àrà òun náà gbé yín jáde àbí kí lẹ sọ́nsìn. Bẹ́ẹ̀ni ìwọ ló ní 14, ìdí àrà ló ní 15. Ó ti sọ fún mi, èmi ò dẹ̀ kí n yà déhùn. Èmi gan ni mo fún ní 15, èmi ni mo dẹ̀ fún ọ náà 14. Ṣé ìbọn tó fọ́ ni? Èmi náà láwọn programs kan tí mo fẹ́ ṣe. Kí la fẹ́ ṣe? Kí la fẹ́ ṣe? Ẹ̀mọ̀ tí mo rò. Ẹ kó àwọn tẹ́ fẹ́ kí n lecture yẹn, ẹ kó wọn wá. Ẹ jẹ́ kán wá síwájú ilé ń bì. Ibi ìfẹ́ dáadáa, adé kága fún wọn, wá jókòó, máa dé lecture wọn. Èmi ò lọ́bi kankan o. Jálẹ̀ ọdún mi lọ́bi kankan o. Mi lọ́bi kankan. Àwọn tẹ́ bá fẹ́ kí n lecture ẹ kó wọn wá bí. Bro Sam, ẹ wo, níbi tọ́rọ̀ dé dúró yìí, ẹ jẹ́ a come open. That is it. Kò sí lecture kankan tá a fẹ́ kẹ́ wá bá wa ṣe. A fẹ́ surprise yín. Wọ́n wá sọ pé ẹni tá a fẹ́ wá surprise yìí o. Surprise làwọn fúnra wọn. So àfi ká dá ọgbọ́n kan tẹ́lẹ̀ máa fi wá bẹ̀ yẹn.
nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, so there is no lecture anywhere because you are a man of timber and caliber. Pillar lẹ jẹ́ nu community yìí láti odidi ọdún kan ká má tiẹ̀ lè sọ pé let's appreciate this man. Your effort in this community and the whole 10 communities in fact is unprecedented. So torí ẹ̀ la ṣe ní pé ká appreciate yín. Surprise la fẹ́ ṣe fún yín sir. Lọ́sàn-án kéde máa wo àti gba hall ẹ̀wọ̀ àti ṣe àwọn plannings wà lẹ́yọ kọ̀ọ̀kan gan àti palẹ̀mọ́ ní rẹpẹtẹ fún yín. Ṣé mo níyì gan tó yẹ? Gidi gan sá. Bẹ́ẹ̀ ṣe wá fẹ́ surprise mi, Ọlọ́run á surprise yín, ayé á surprise yín, ọ̀run á surprise yín, gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn òòṣà tó wà bẹ́ẹ̀ wọ́n á surprise yín, bẹ́ẹ̀ ló máa rí ẹ ṣe gan. Ẹja ṣe ń gbà mí, ẹja ẹ mọ̀ ṣẹlẹ̀ ẹ wá surprise mi 31st. Space yẹn. Ìgbà tí mo lè ráyè. Ọdún yìí ọdún ayọ̀ mi ni. Àkọlé ńlá máa dé túnra mọ́tò. A máa get back sí i. Bàbí mọ́lé mọ́mọ́ rẹ̀ nìkan kọ́ mi ń fẹ́. Bàbá ayọ̀ ló ọdún ìjà. Ọdún yìí sẹ́. Ọdún yìí ọdún ayọ̀ mi ni. Àkọlé ńlá máa dé túnra mọ́tò. Bàbí mọ́lé mọ́mọ́ rẹ̀ nìkan kọ́ mi ń fẹ́. Bàbá ayọ̀ ló ọdún ìjà. Ìdí àrà lórí burúkú ara ẹ̀dá. Ìdí àrà lágbára lọ́wọ́ Ọlọ́run alààyè. Nínú ilé inú ẹ ò ní jọ tó bá ti wá wò pé kò bẹ̀rẹ̀ sí ní máa lọ́kọ tó bá ti ronú pé fẹ́ máa lọ́kọ báyìí lágbára lọ́wọ́ Ọlọ́run àwọn rárá lọ́wọ́ máa kó sí lọ́wọ́ ẹ wá tún níjọ fẹ́ra nìkan o ẹ máa bí rárá ẹ máa rẹ́sákẹ́wù jọ báyìí àwọn rárá wọn kó takùn tẹ̀lé wọn máa bíjọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìdí àrà kí ló ṣẹlẹ̀? Ìdí àrà ṣọ́ ní ẹmọ mi ni kí ló ṣẹlẹ̀? Ogún ológun bẹ́ẹ̀ lẹ́ máa dẹ ibi tàyà lẹ́ máa dà tí kí ló ṣẹlẹ̀? Ṣọ́ ní ẹmọ mi ni èmi mú on the 14th. Pé mo fẹ́ gbé bọ̀dà Sàámú jáde, mo fẹ́ fún wọn ní 9th Street. Olórí burúkú ló ṣì ara ẹ̀. Ìwọ náà lọ mú on the 15th. Lágbára Ọlọ́run mi ò ní jọ́sẹ̀. Kí ló tó ń ké tó ń sunkún rojọ́ pẹlẹbẹ? Dúró lọ sọ, ìwọ ló sọ pé ìwọ náà ti bá wọn plan kó fẹ́ gbé wọn jáde àbí? Kí ló máa ń ṣe èyí pípú yìí nínú ilé iná? Kí ló tó jẹ́ pé nǹkan tí bá fẹ́ ṣe nínú ilé lẹ́yìn náà máa fẹ́ ṣe? Ṣé ẹ lè dá ronú ni? Òpònú. Olórí burúkú olóṣì tí 50 ẹ bá hàn nínú ilé kó pè mí lọ́mọ àlè. Ojú ẹ ló máa ṣe pẹlẹbẹ, ojú ẹ ló máa ṣe. Ṣé orí tó bá dẹ̀ ṣe ju ẹ lọ, máa change sí 30. Irọ́ ló pa bẹ́ẹ̀ ni mo sọ, ṣóyá. Kò sí kọ́tà bá ṣẹlẹ̀. Kò sí wàhálà. Olórí burúkú kò ṣòṣì mọ́ ní Màá rí bí bọ́lá Sàámú ṣe máa jẹ lọ́dún. Àṣírí ọmọ àlè. Orógbó ológun dẹ̀ ní ìsàyà tí ó lè ọlẹ́. Lẹ́yìn ṣe pé wọ́n rán yín sí mi nínú ilé, kí ló dé? Ikú tí wọ́n fẹ́ ṣe báyìí làwọn náà máa fẹ́ ṣe. Olórí burúkú oníranú. Ojú ẹ ló dẹ̀ máa ṣe nínú ilé. Ojú ẹ ló máa ṣe. Ọ̀n wèrè. Ẹ ló tọ̀ ní wa fà báwo ni? Ṣé ti wà ń bẹ̀? Orí ẹ pé. Àwọn band members yẹn náà kọ́. Ṣáà náà ti wà ń bẹ̀? Orí ẹ pé o. Àwọn tó máa ń kéwì yẹn náà kọ́, wọ́n ti débẹ̀ àbí, àwọn eléré everybody ti set àbí. Ó ṣúọ̀. Okay. Torí mo ṣe kúrò ní yàrá bọ̀dà Sàámú náà láìpẹ́ yìí ni. Àwọn náà ní pẹ́ máa bọ̀ o. Okay, o ṣé ọ̀rẹ́ mi. Ìjọ má bínú, èyí tó wá important. Àwọn oní cameraman yẹn kọ́ṣọ́ ti wà ń bẹ̀. Orí ẹ pé o. Jọ́ ń torí Ọlọ́run. Make sure pé wọ́n á ìdára wọn ni o. Má yẹ kí bọ̀dà Sàámú rí wọn rárá o. Tí bọ̀dà Sàámú bá ṣe ṣì rí kámẹ́rà ọ̀dà ni o. Jọ́ ń torí Ọlọ́run. Ọlọ́run ní bá dáadáa ẹ jẹ́ o. Irọ́ ṣé ò gẹ̀ẹ́tì kan tí mò ń sọ ni? Mo fẹ́ kó hide ara wọn ni jọ ṣé wọn ò ní kámẹ́rà wọn ò ní àwọn lens tó máa ń gùn yẹn ni tó yẹ pé wọ́n lè mú long shot látọ̀kun tó yẹ pé bọ̀dà Sàámú tẹ̀ ní resources pé èèyàn kankan yà wá ẹ̀yìn kan tí mo fẹ́ nìyẹn jàre nítorí Ọlọ́run kò sí wàhálà ẹ má wọrí nípa oúnjẹ mo ti sanwó buffet mo ti san everything ọmọ yẹn tí mo san ni mo yẹn tí mo rún lórí ọ̀rọ̀ yìí ni ó dáa kò sí wàhálà wa náà má tó débẹ̀ yẹn sìn ó ṣé ọ̀rẹ́ mi ó ṣé mo dúpẹ́ o. Bọ̀dà Sàámú Ọlọ́run ṣé o. Bọ̀dà Sàámú. Kí ló ń ṣẹlẹ̀ ní báyìí? Bọ̀dà Sàámú. Gbogbo ilé ìdòwò lọ. Bọ̀dà Sàámú. Ìwá sí yàrá 30 minutes ago now. Adéṣíjọ́ sọ̀rọ̀ ẹlẹ́fẹ́ polish bàtà kí wá ló ń ṣẹlẹ̀? Bọ̀dà Sàámú. Bọ̀dà Sàámú.
Bọ́dà Sàámú náà ẹ wo mo pé ń bá mi ṣeré ni ó yẹ dìde. Bọ́dà Sàámú. Bọ́dà Sàámú náà ó yẹ dìde. A ti ń pẹ́ o. Bọ́dà Sàámú. Bọ́dà Sàámú. Ìdí ara. Ìṣó ìṣẹ̀lẹ̀ bí? Irú question wo nìyẹn? Kí ni mò ń ṣe ń bí? Níwájú ilé mi. So mi ò lè jókòó síwájú ta mọ́ àbí? Oríṣiríṣi. Ìdí ara, jọ̀ọ́ má bínú. Nǹkan tó mean kọ́ nìyẹn. Nǹkan tó ń try láti sọ ni pé Bro Sam ńkọ́ ṣọ́ wà nílé. Bro Sam máa wà nílé. Initial on the 14. Inú ilé ló máa wà. Ṣé bí ó yẹ kó o ti fi dá mi lóhùn rẹ̀ yẹn? Ṣé bó ṣe jẹ́ kẹ́yìn báyọ̀ sọ̀rọ̀ lẹ́ bá mi sọ̀rọ̀ yẹn? Ṣé bó ṣe máa báyọ̀ sọ̀rọ̀ lẹ́ bá mi sọ̀rọ̀ yẹn? Ṣé kò yẹ kí nọ́mbà 6 yẹ kó wí ẹ pé Sàámú rè mo béèrè? Ìyẹn náà mo máa rò. Lọ́ngì, yá wọlé lọ jáde. Ohun yẹn le bákan and it's very unusual of you. Okay, man sọ̀rọ̀ báyìí. What's going on? O kò sí nǹkan kan jàre èèyàn mi. Ìwọ náà gbọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀. Tó bá ti fẹ́ béèrè question lọ́wọ́ yẹn, ṣé bó ṣe máa sáré béèrè lọ́wọ́ mi ni? Kí ló ń ṣe níwájú ta? Iwájú ta lé mi. Màá ṣe sùúrù náà díẹ̀ gbà mí. Mo ti gbọ́. Hello. Hello. Mo ń gbọ́ ẹ, mo ń gbọ́ ẹ. Ìṣó ìṣẹ̀lẹ̀ bí? Ìṣó ìṣẹ̀lẹ̀ bíbí ti báwo Bọ́dà Gani náà? Kí ló ń ṣẹlẹ̀ náà? Nínú ilé wa nínú yàrá Bọ́dà Sàámú ẹbí pé so ṣe níbi. Ẹ wo yẹn kọ́ ló bá mi o. Ẹ bá mi jí Bọ́dà Sàámú o. Èmi àti wọn lọ fún date lẹ́yìn on the 14th. Mo dẹ̀ wá sí yàrá wọn few minutes ago. Wọ́n láwọn fẹ́ polish bàtà pé kémi máa lọ lọ́pàá wọn bọ̀. Mo dẹ̀ wá wò pa àti pé kí wá wò wọ́n sí ẹ̀wọ̀n kan tó ń ṣe. Bọ́dà Sàámú ò dìde. Bọ́dà Sàámú. Tèmi bá mi. Bọ́dà Sàámú. Ẹ wò tó ẹ bá wà dà ní bóyá kí n stop ẹ. Pẹ̀lẹ́pẹ̀. Ẹ̀dùn má bínú. Kó ìbẹ̀ lọ. Kó ìbẹ̀ lọ. Bọ́dà Sàámú tó bá gbà wà dà ní bóyá kí n yà stop o. Sàámú. Sàámú. Bọ́dà Sàámú. Bọ́dà Sàámú. Sàámú. Bọ́dà Sàámú. Bọ́dà Gani, ẹni sùúrù fún ni. Kólódùmọ́dù. Kọlọ́mọ jọgọjọgọ. Kólódùmọ́dù. Kọlọ́mọ jọgọjọgọ. Kólódùmọ́dù. Kọlọ́mọ jọgọjọgọ. Bọ́dà Sàámú. Bọ́dà Sàámú ẹ ti jẹ́ ẹjọ́ tó yọ lọ ẹni torí burúkú. Bọ́dà Sàámú. Jerry. Ọ̀tẹ̀. Bọ́dà Sàámú dà. Bọ́dà Sàámú kọ́ ṣó wà nílé. Kí ló rè tẹ̀ máa ṣe báyìí? Báwo? Ṣé Bọ́dà Sàámú jẹ́ gẹ́gẹ́ bí ọmọdé tí mo gbé pamọ́ sínú ilé ni? Tẹ́ fi ń béèrè pé mo ní Bọ́dà Sàámú wà lọ́wọ́ mi. Mo pọ̀n sẹ́yìn yìí. Wo gbogbo tó sọ yẹn kò sí tó kàn mí bẹ́ẹ̀. Ṣé Bọ́dà Sàámú ṣá wà nílé? Torí èyí lọ́ọ̀dì 14 pẹ̀lú shit ẹjọ́ plan ẹ fẹ́ gbé wọn jáde ẹ gbé wọn jáde. Ajá ìlẹ́nu ẹ jẹ́ kí wọ́n lé kí má bàa Bọ́dà Sàámú. Oníranù onírìn òṣì. Ẹyin gan oníranù onírìn òṣì. Àǹtí ọ̀dẹ̀. Kí ló máa ṣe? Kí ló ń ṣẹlẹ̀? What's going on? Ìyá mo kò sẹ́lẹ̀ ní ẹ. Ẹsẹ̀ níbẹ̀ dùn, yá gbéra. Gbéra sọ. Ó yá dìde. Kí tún ni gbogbo ilé ìtorí Ọlọ́run? Bọ́dà Sàámú. Sàámú. Bọ́dà Sàámú. Bọ́dà bá mi. Bọ́dà Sàámú. Kí ló ṣẹlẹ̀ bí? Kí ló ṣe wọ́n? Iṣẹ́ àwọlé ká pé ká jí Sàámú. Adé jí, ẹ dìde o. Ẹ jí wọn dìde. Ẹ dìde. Ẹ tẹ́ bá jí wọn tó bá dìde ẹ fi wọ́n lẹ̀kan sùn. Irú ọdún sí yẹn. Yọ̀ṣí bí ṣe ìjà wèrè ni. Kí ló ń ṣẹlẹ̀ náà? Kí ló ń ṣẹlẹ̀ ìjà wọlé bí ẹran tí ò lókun lọ́rùn? Ìgbà tí Bọ́dà Sàámú wọn níbi tá à ń lọ lẹ́ni, a ní date lẹ́ni. Wọ́n fẹ́ gbé wọn jáde fáwọ́tì. Ṣé wọ́n yẹ kó máa sùn? Ṣé ènìyàn fọ́ọ̀dẹ̀ ló yẹ kó máa sùn? Wọ́n ṣe bọ́ọ̀lù àkọ́sùn. Bọ́dà Sàámú yẹ kẹ́ dìde o. Bọ́dà Sàámú ẹ dìde o. Ẹ ní jẹ gbèsè o. Kò fẹ́ èèyàn márùn-ún ni mo ti sọ pé 37,000 lẹ́ni kankan tó yọ lọ́wọ́ ẹ dìde o. Wọ́n bá ń sùn báyìí tẹ́ ẹ jí wọn tí wọ́n jí wọ́n ní ìdàtí rest ni èmi kan tí ń wò pé pẹ̀lú gbogbo wàhálà tí Bọ́dà Sàámú ṣe tó máa fi máa wó lulẹ̀ báyìí wọ́n lè sun ọdún kan. ààrẹ kò sì dànù ó ṣe wá jọjọ ìná máa wó ṣé wọ́n yẹ kó jọjọ ìní wọn ṣe wó lọ́la ó ṣe jẹ́ ìná máa wó Bọ́dà Sàámú yẹ kẹ́ dìde o. mo gbọ́ tó sọ pé 30 kìíní kan 1,000 èèyàn márùn-ún ló lọ ná owó tó yẹ kó o ṣàjọ kó o lọ fi tọ́jú àwọn fámìlì ẹ lábúlé àbí kó o tiẹ̀ fi invest sílé ayé ara ẹ káyé ẹ túbọ̀ dájú báyìí lọ Ọlọ́run lórí kíní kan lórí pé òun gbé Bọ́dà Sàámú jáde ó ti fowó ṣòfò ó ti waste ẹ resources ẹ wọ ẹ fi Bọ́dà Sàámú lẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ kan sùn ẹ jẹ́ kan sùn ẹ jọ. Lọ́sibí ẹ ṣọ́ra yín o lọ́sibí ẹ ṣọ́ra yín o lọ́sibí ẹ ṣọ́ra yín jẹ gbèsè
tó wọlé nù mí tí ì jáde látẹ̀kùn. ọ̀tẹ̀. Kí ni ìwọ náà tún fẹ́ lọ ṣe nílé? Tí bọ̀dà Gani tán ní irun funfun lórí tó o bá tiẹ̀ gbọ́n àti èyí agùnmánìyé yẹn ọmọ 18 ìwọ tó wá jí ọmọdé ó jẹ́ kó ní làákàyè. And then ṣebí sin of love la wà yìí time tó yẹ kó máa fìfẹ́ hàn sí àwọn èèyàn tó bá love lélẹ̀ ó ṣáà ní girlfriend. Kí ló tó gbé girlfriend ẹ jáde tó ń tẹ̀lé wọn bọ̀dà Gani àtọmọ 18 káàkiri. Ìdí ara which kind talk be that one ṣo fẹ́ máa wọnú mi ni I don't want to enter me I don't understand. Okay, so now nísìsiyìí ti bá ní girlfriend nísìsiyìí kí n wá mú girlfriend yẹn kí n wá introduce ẹ sí ẹ ní pé ìdí ara girlfriend mi rè o àti pé gan-an ṣé dandan ni kí n gbé girlfriend mi jáde lẹ́nìí it's only February 14 no answer me now you don dey enter me o má máa ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ o I wish can talk now. olùmí má jẹ nǹkan olùmí. tèmi bá mi bọ́dẹ̀ Sàámú bọ́dẹ̀ Sàámú ibo lọ fi wọ́n lẹ́sìn ẹ lọ síbi ẹ sọ ní burúkú bá níwọ̀n bá o ẹ sọ ní burúkú bá níwọ̀n bá o ẹ sọ ní burúkú bá níwọ̀n bá o. ẹ lọ́pọ̀ fọ́ọ̀nì kí ló ṣe yín náà ṣé ẹ tẹ wojú ilé ẹ tí a láti lò làkàyè kẹwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni it's not normal bí bọ́sàm bó ṣe ń sun nǹkan natural now by this time of the day kó máa sun ehó bọ́sàm ṣé ẹ rí sí ni pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ hospital ni yeah wọ́n need medical attention now ẹ dẹ́ pariwo látẹ̀kan. tó bá ké bẹ́ẹ̀ ni bọ́dà Gani bá mi súnmọ́ wọn bó ti jẹ́ kó fún ọ lábẹ́rẹ́ yẹn kó ká máa lọ bí tá a lọ ẹ̀ nígbà yẹn. ẹ bá mi gbé wọn o. bọ́sàm ó yá Sam ẹni kó yíwọ́ báyìí kó yíwọ́ báyìí ẹ̀sọ́ kó yíwọ́ báyìí kó yíwọ́ báyìí. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. Sàámú kí yíwọ́ ó yá nìyí Sàámú ó ti ó yíwọ́ lọ sódò. mo sọ pèrè àmú yá pèrè sí Sàámú pèrè sí. Ẹ padà náà. Ẹ padà náà. Ẹ ṣáà rí pé medical environment ilé please can you just sit down at the reception. Mo fẹ́ sùn. Mo fẹ́ sùn. Ẹ jẹ́ sùn. Gently. Ẹ̀rọ aṣẹ́wó. Ẹ̀rọ aṣẹ́wó. Please. Sit down. Please. Sorry. Please. Hey. Kí ló ṣe tí ìbá sí lọ hospital kan bá mo ṣe fẹ́ mọ̀ pé adúlù kan báyìí ṣe bọ́ra Samuel ẹ̀dẹ̀ fọ́ ẹ̀dẹ̀ dé wọn mọ́lẹ̀ ẹ̀ sọ̀rọ̀ kí ló ṣe wọ́n. Èsì bí a máa wá sí o torí àwọn ọmọbìnrin ọjọ́ ń bẹ̀ àárín wọn òun ra máa béèrè òun ṣe Sàámú kí Sàámú dẹ̀ sùn ká jí èdìdé o. àwọn ọmọbìnrin kí náà ṣe fún wọn. pẹ̀lú nǹkan táwọn wo yìí á ti lé ní 2 hours tó ti ń sùn báyìí o. 2 hours. Hey, mister, please. Can you just help me walk ẹ ṣe bá fẹ́ sọ orí bẹ́ẹ̀ lè máa sùn sí náà. ẹ má bọ́lá Sàámú ẹ dìde tẹ bá fẹ́ sọ orí bẹ́ẹ̀ lè máa sùn sí kì í ṣe bíi. Màmí wọ̀tá ni wá sùn. ẹ dìde. ẹ dẹ̀ sọ pé báyìí ṣe látàwọn lè lè. Ààrẹ bá wa. ẹ jẹ́ kó sùn báyìí ẹ jẹ́ kó sùn. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ máa lọ sí reception ẹ jẹ́ kí wọ́n lè àtẹ̀sí. ká má lọ bí sí èsì ń jọ àwa wá fi ọba tiwa àfilẹ́sì bí àwa wá lọ jókòó ń ta ọkọ̀ wa kò lè balẹ̀ jẹ́ ká wà níbí kọ́ máa tọ́jú rẹ̀. ọba yín bó ṣe ibi jẹ́ ó jẹ́ àfin àbẹ́bọ̀ pẹ́ lè ṣe nǹkan fún wọn lẹ́ẹ̀tí treat wọn láti ilé tó jẹ́ pé ẹ̀gbìn wọn bọ̀ bí ẹ jẹ́ ká lọ sí ìtajà ká má lọ. ẹ dúró bóyá yìí ni doctor let's go ẹ jẹ́ lọ jàre. Mr. Sam. Bro Sam. Mo lè gba ojú ẹ̀. Bẹ́ẹ̀ ni, mo lè gba ojú ẹ̀, máa gbá ojú ẹ̀, máa gba ọmọ etí ẹ̀ tó máa di. Kí ni nǹkan tẹ́ fi ṣe bọ́dà Sàámú? No, kí ni nǹkan tẹ́ ṣe fún? Kí ni nǹkan tẹ́ yín méjèèjì fi lù? Ẹ farabalẹ̀ náà àǹtí. Kí farabalẹ̀ bí ti máa gba etí mi. Ṣé ní kọ́ ló wà bí báyìí? Náà ṣe bí kúntakúntẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín pé kí ló fi ṣe wọ́n? Ṣé mi nìkan ló wà bí ẹ̀dẹ̀ ń hamọ́ mi? Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé wà ókè? So o fẹ́ sọ pé ẹni tó ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ orí òpè àbí wọn nǹkan tó bá fi ṣe bọ́dá Sàámú ni kò sọ ó jẹ́ àwọn nǹkan tó fi ṣe wọ́n. àwọn ilé ìdàrú orí tẹ̀lé òpè orí tẹ̀lé òpè. Sí wàhálà.
I can't believe this is coming from here. But tí mo wà níwò tí mo gbọ́ ariwo èmi ò believe baby báyìí ló ti ń bọ̀. I believe we are all matured and educated. So kí ló fariwo? Kí ló dé tá ṣe ń fariwo? This is a hospital now. Please, let's maintain silence. If you can't maintain silence, please, you can step out. Please. All right. Mi ní sọ̀rọ̀ kankan mọ́. Thank you. Mi ò ní sọ̀rọ̀ kankan. Ẹ ṣé o. Olórí kórí. Àwọn ṣe mẹ́ pé mi lọ mú ẹ̀ kí ló ṣẹlẹ̀? Ṣé orí tí bá súnmọ́ ẹ̀mí tó wà yẹn máa gbá ẹlẹ́ṣẹ̀ lójú? Súnmọ́ mi tó bá mi. Olóṣì ní burúkú yìí. Àbọ̀ orí nǹkan, ó tún lọ wá súnmọ́ mi wá gbá mi lẹ́ṣẹ̀. Nǹkan tẹ́ bá fi ṣe bọ̀dá Sàámú, ẹ máa sọ fún mi lẹ́nu. Nǹkan kò gbọ́dọ̀ ṣe bọ̀dá yẹn o. Nǹkan kò gbọ́dọ̀ ṣe wọ́n o. Ayé àyìn lẹ́nu. Ẹ rí. Kábọ̀ kan ò sí níbẹ̀ o. Sàámú, bọ̀dá Sàámú. Alájọ. Èmi fẹ́ gbòó. Àní bóṣù bá parí wọn gbọ́ mi o. Sàámú Alájọ. Èmi fẹ́ gbòó mi. Gbọ́wọ́ ṣùgbọ́n lára wọn jàre tí bá tún yẹ tó bá tún fi ọwọ́ burúkú ẹ̀yẹn kàn wọ́n àjàlá tá a nù ṣebí nǹkan tẹ̀sán wọn dànù lélẹ̀ ṣebí ibi tẹ́ bá wọn jẹ́ lélẹ̀ pẹ̀lú àwọn tí òṣì orí burúkú tẹ́ náà bá káàkiri àkúmọ̀ kan tẹ́ fi kàn wọ́n àmọ́ kan tẹ́ fi nà wọ́n àmọ́ kan tẹ́ fi ṣe wọ́n sí tọ́tọ́tọ́ dẹ́n tó ń sùn láti bí amẹ́ni àwọ̀ àti báyìí. Farabalẹ̀ náà kí wọ́n ní tèmi ń bẹ aṣáájọ wà mí látàárọ̀ ni mo dé fọwọ́ kàn wọ́n ṣẹlẹ̀ máa gbá mi létí kí ni tèmi ń bẹ ṣé ó wù mí bọ́yẹ̀ wà báyìí ni. tó bá ti bí mẹ́ta láìdá fọwọ́ ẹ̀yẹ kàn wọ́n. Bọ́dà Sàámú gbọ́wọ́ ṣùgbọ́n lára wọn kílẹ̀ fún mi. Mo fẹ́ sùn. Bọ́dà Sàámú sùn látẹ̀kùn Bọ́dà Sàámú ó yẹ kójú yín kan ti dà pẹ̀lú gbogbo ilé tó fún yín náà. Bọ́dà Sàámú ẹ wojú mi Bọ́dà Sàámú ẹ wojú mi. Gbọ́wọ́ ṣùgbọ́n lára wọn jàre kókó rà dáadáa. Kí ló ṣe? Bọ́dà Sàámú. Nọ́ọ̀sì! Mo fẹ́ Bọ́dà Sàámú gbọ́wọ́ ṣùgbọ́n lára ẹ̀yin náà kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ tọ̀. Mo fẹ́ tọ̀. Ẹnu ìṣó. Ó yá ẹ ṣí tọ́ílẹ̀tì. Irú àti ìdè tọ́ílẹ̀tì Bọ́dà Sàámú. Nọ́ọ̀sì! Ẹ ṣílẹ̀kùn tọ́ílẹ̀tì rẹ̀. Ẹ ṣí ti bí àbí ti bí mo fẹ́ tọ̀. Ṣé fẹ́ tọ̀ sí wa lẹ́nu ni? Ẹnu ìṣó tọ́ílẹ̀tì rẹ̀ jàre. Nọ́ọ̀sì! Mo fẹ́ sùn. Nọ́ọ̀sì dá! Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Kúrò ń bẹ̀ yẹn. Kúrò níbi tó wà yẹn. Gbà bá ìjọ. Bẹ́ẹ̀ rí nǹkan. Bọ́dà Sàámú. Ó ga o. Ọ̀rọ̀ ẹ̀kọ́ rè àkàrà rẹ̀ mú jẹ́ o ẹ̀kọ́ àtàkà. Can you imagine? Ibi mo bá mi rí. Ṣé ọ̀rọ̀ ẹ̀kọ́ àti àkàrà ṣóun la bá débi báyìí? Ṣó tiẹ̀ wá yẹ kẹ́ ẹ tiẹ̀ tó wá máa fi àkàrà àtẹ̀kọ́ ṣó yẹ kẹ́ ẹ máa fi lọ mí? Kí ló dé tí mi lè pé ohun tẹ́ ẹ̀ bá lọ́wọ́ mi ni màá ní kẹ́ ẹ wá jẹ àbí tó bá jẹ́ pé oorun tí mo yẹ sùn náà ni mo sùn máa ẹ̀ wá sùn. Physically oorun yẹn ti ń dá àmọ́ nínú náà oorun yẹn yìí ń gbé mi. Ọ̀dọ̀ dókítà ni mo ti ń bọ̀ ń sìn. Nǹkan tí dókítà sọ ni wípé àlòjù oògùn oorun ó ń lẹ́lò. Òun ló sọ yín dàbẹ́ ṣe dà yìí. À ń kí ni ìdí ẹ̀ gangan tẹ́ ẹ fi máa lo àlòjù oògùn oorun? Ẹ fáwọn èèyàn lápọ̀ìntmẹ́ǹt wípé ẹ fẹ́ jọ jáde nígbà tẹ́ bá mọ̀ wípé kò wù yín láti lọ mọ́ kí ló dé tẹ́ dúró lé? Kí ni ìdí ẹ̀? Ṣé èèyàn kan wà tó fẹ́ mú yín sí ni? Ṣé èèyàn kan wà tó fẹ́ bù yín àbò fẹ́ nà yín ni? Tẹ́ fi wá tìtorí ẹ̀ tẹ́ fi lo àlòjù oògùn oorun kẹ́ ẹ má lè bá wọn jáde. Ìyẹn ò dá tó o. Ìyẹn ò dá tó rárá o. Bọ́dà Sàámú. Láyé tí mo wà kò sẹ́ni máa lọ mi mọ́ láyé yìí. Sorry ẹ pẹ̀lẹ́. Sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ bá mákàrà mẹ́ta síbí. Àkàrà bómi. Àkàrà ní. Bọ́dà Sàámú. So ẹ̀yin lè mọ̀ọ́mọ̀ lo oògùn oorun kẹ́ ẹ lè máa sùn
ni mo wá ń dààmú ara mi kiri láti àná mi ò wẹ̀ mi ò change aṣọ mi ò ṣe kankan mo ń lọ kiri from one place to another nítorí títí yín àṣẹyìn fúnra ara yín lẹ drug ara yín lẹ lo sleeping pills bọ́dà Sàámú. Hey! Okay. Yọ̀ọ́sí mi. Kí ni ẹlẹ́sìn náà gbogbo àmì lọ́rùn? Mi lọ́njẹ́ mi ò lọ. I swear to Almighty God, mo fi gbogbo nǹkan tó tóbi lára mi tó heavy lára mi mo fi búra èmi kọ́ mi ò lo oògùn oorun. Ẹ lo oògùn oorun báwo? Dókítà ò lè parọ́ náà, wọ́n ní ẹ ti lò lálòpọ̀ jù. Àbí kí ni dókítà sọ? Yes sir, overdose oògùn oorun ni wọ́n lò. And as a matter of fact, doctor sọ pé kára wọn lè bá wa okay dáadáa, wọ́n máa lò tó 1 week. Tó fi máa sùn. Odidi ọ̀sẹ̀ kan náà lè máa lò bí tẹ́wọ̀. ẹ wò á ní látàn yẹ tí màá nílò màá sọ fún ọgbìn mi lọ 14 ni mo bọ̀ 15 ni mo bọ̀ òun mẹ́rẹ̀ máa ní mo ti múra tán bóun dẹ̀ ti dé nìyẹn ẹ má bínú mẹ́rin yẹn ló ń dún bẹ́ẹ̀ ẹ gbọ́ fàáfíì. So bóun dẹ̀ ti wá wọlé nìyẹn ó wá gbé yúgọ̀tì. Ta ló wà bẹ́ẹ̀? Èmi ni. Ta lè mí nì? Ìdí àrà ni bọ́dá sí. Kí ló ṣẹlẹ̀ kí ló ń wá? Ṣebí 14 lè ní ṣé ní jẹ́ 15? Mo mọ̀ pé nìkan ni 15, ó láṣẹ ní 15. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ wo, ọ̀rẹ́ mi kan ni mo ránṣẹ́. So ìgbà tó wá ń bọ̀ mo wá ní kó bá mi ra yogurt ẹ̀ sọ pé láìkì yín kó bá mi rà bọ̀ torí bí gbogbo àdúgbò yìí ṣe tóbi tó wọn kì í tà mọ́ mo ní kí wọ́n gbé fún yín. Níjọ́ tí yasẹ̀ mi à ṣe birthday tí yasẹ̀ mi à ń ṣe 37 yìí kò ṣe bẹ́ẹ̀ ní kò sí ládùúgbò yìí mọ́. Kò sí ládùúgbò yìí tó rẹ̀ náà mo ṣe rán pé kó bá mi rà bọ̀ láti gbọ́. Kọ́lọ̀ ẹ̀rí orí kọ́lọ̀ blue ó ní ẹ wá padà rí. Bẹ́ẹ̀ni mo ní kẹtì kẹ mo díẹ̀ kẹ tó lọ síbi tẹ́ ẹ̀ lọ ni. O ti ń mú un bẹ̀ ọmọ orí ẹ̀ sí bọ́rọ̀. Ẹ ṣàmù kí o gba nǹkan tó ń ṣe ń sìn wọn ò ṣe wọ́n dáadáa mọ́ wọn ṣe kó kì í dáadáa mọ́ bíi ti tẹ́lẹ̀ ni. Mo tẹ̀lé ó kún dẹnu torí tí wọn bá ti mú mi nílé mú mi mọ tán fi sínú ẹ̀ ni o yẹn ṣé kọ́lọ̀ yẹn náà ni. Kọ́lọ̀ yẹn ni. Yẹn rí yẹn. Ṣé ọmọ tó máa ṣe fún mi lọ bá mi bá Dàpọ̀ tó wà níwájú ilé bí o ṣàmù ilé àwọn ìyá kìíní bì Dàpọ̀ lẹ́gbẹ̀ẹ́ má gbé sínú fíríjì ẹ̀ torí mo fẹ́ jáde àtàtì má má fẹ́ padà dé má wá gbé torí bá mú mi nílé jẹun níbi tí mò ń lọ bí dẹ̀ nǹkan ẹni á ti náwó ènì ní 14 gbà má gbé fún gbà kọ̀ọ̀kan. Ẹ ṣé. Má gbé ń gbẹ lọ ẹ ṣé. Kí ló fi sínú yígọ̀tì? Ó máa ń tò torí mi ni yẹn. Aṣọ yìí mo lè ti já táàgì ọlọ́run máa yẹ kó lúwẹ̀ lórí ẹ̀jẹ̀ gbèsè. Ẹni sùúrù ìdí àrà ṣùgbọ́n nǹkan tán sọ mo gbọ́ kí lórí sọ sí. Sọ̀rọ̀ wèrè kí ló fún wọn wọ́n ní wọ́n ló fáwọn ní yúgọ̀tì. Mo dárò mo ti bú sí jù. Kí ló bú sí jù? Ẹ̀yin tí n bá délé tí mo bá gbé fún yín tẹ́ bá mú ó kú bẹ́ẹ̀ ṣe máa jáde ẹ máa sùn látàárọ̀ dalẹ́ ni ẹ fẹ́ tẹ̀lé ọmọ wèrè yẹn jáde kò lè jójú mi. Mo ra àwọn ọmọ kí wọ́n máa jáde kí n máa wò yín.
ṣọmọ àní Sister Yoshibi, it's okay. Oya, it's okay. Ẹ fún wọn lẹ̀. Ó bú sí jù. Ó ti sọ bẹ́ẹ̀, àti burúkú wọn ti lọ pẹ́ mi ni mo ti jẹ́ burúkú yìí náà. Àjọyọ̀ ní burúkú ọlọ́sìn náà. Bẹ́ẹ̀ ni oṣù sọ́hún jáde bẹ́ẹ̀ ni wèrè sọ́hún. It's okay. Ẹ fara balẹ̀. Sister. 24 hours ní ṣe máa rí ní ọ̀la. Ẹ ṣé. Ẹ̀yin ará ilé ìbọ̀dá Sàámú. Kí ni gbogbo ilé ìtẹ́ ìṣe yìí? Ẹ máa ní sùúrù. Lóòótọ́ àsìkò tí a wà yìí, àsìkò tá à ń fi ìfẹ́ hàn síra wa ni. Kò dẹ̀ sẹ́ni tí ò lè fìfẹ́ hàn sí ẹnikẹ́ni. Ìfẹ́ lẹ fẹ́ fi hàn sí bọ̀dá Sàámú, tẹ́ fẹ́ gbé wọn jáde ní ìtí ò burú. In fact, téèyàn bá sọ fún mi pé òun fẹ́ gbé mi jáde, máa tẹ̀lé lọ. Ṣùgbọ́n kí ni intention téèyàn fi fẹ́ gbé ẹni tó fẹ́ gbé jáde tó fi fẹ́ gbé jáde? Ẹ wá ń tìtorí wípé sista yọ ìdí àrà, ẹ ò fẹ́ kí sista pẹlẹbẹ kó gbé bọ̀dá Sàámú jáde ní déètì tó fáwọn tẹ́mi fúnra mi mọ̀ sí déètì ọ̀hún on the 14. Ẹ wá tìtorí ẹ fi drọ́ọ̀gì wọn wípé wọn ò ní lè jáde torí kí ló dé? Ẹ fi nǹkan ẹ fi sínú nǹkan tí wọ́n fẹ́ mu lórí wípé kí wọ́n lè mú ìyẹn tí ń ṣe oògùn oorun kí wọ́n mú tán kí wọ́n dẹ̀ sàn torí pé ẹ ti mọ̀ wípé wọ́n nífẹ̀ẹ́ sí yogurt ẹ wá fi oògùn oorun ẹ fi sínú ẹ̀ wọ́n dẹ̀ gbà lọ́wọ́ yín ní ìtumọ̀ wípé nǹkan tán nífẹ̀ẹ́ sí jù òun lè fi mú wọn ayọ̀ ọkàn wọn ibẹ̀ lẹ gbà wọlé sí wọn lára ohun tẹ́ ẹ wá ṣe yìí tó bá wá lọ yọrí sí nǹkan míì tí kìí ṣe bí oorun tẹ́ ẹ lérò nǹkan gbogbo yín á kàn wá ní ọjọ́ kan ẹ kó ẹrù yín ẹ máa sá jáde ní ẹ máa dá wọn dá wa wọn ẹ̀yin á dẹ̀ lọ́n ti yín kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí tí àlọ́ bá lọ àbọ̀ máa ń bọ̀ irú ìwà tẹ́ wu yẹn ìwà ìṣekúpani òun ni wọ́n ń pèrú ẹ̀ téèyàn bá máa nífẹ̀ẹ́ á nífẹ̀ẹ́ ìfẹ́ yẹn máa plain kò ní jẹ́ ìfẹ́ tìtorí òun la ṣe ń ṣe nǹkan torí èyí tí ẹ ṣe yìí ẹ ń lo ìfẹ́ nítorí wípé ẹ fẹ́ kẹ́lòmíì lo ìfẹ́ tó supersede tiyín ìyẹn dẹ̀ burú okò lójú Ọlọ́run èmi á rọ̀ yín kẹ́ ẹ tún wá yín ṣe o tẹ́ ẹ bá ìfẹ́ máa gbé nínú ilé bọ̀dá Sàámú yẹn ẹ tún wá yín ṣe Ọlọ́run á dẹ̀ tún ọkàn yín ṣe. bọ̀dá Sàámú ẹ wà òkè rárá o so wọ́n sọ gbogbo ẹ̀ náà ẹ tí ẹ mira ẹ tí ẹ ṣe pé bóyá nǹkan tá a ti ẹ sọ ó mú fún yín oúnjẹ yìí náà ni ẹ ṣáà ń lọ ẹ̀kọ́ àtàkà yẹ ṣáà ń lọ ọmọ fún náà ní ṣá nǹkan tẹ́ ẹ ṣe àjẹnu òṣì tẹ́ jẹ títí tí nìyẹn tẹ́ fi lọ gba nǹkan jẹ lọ́wọ́ ìdí àrà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fíjú tó bẹ́ẹ̀ ṣe máa ń ṣàkóso nù community mi ìbílẹ̀ pẹ̀lú ẹ máa gba nǹkan jẹ lọ́wọ́ ìdí àrà lórí débi tẹ́ máa ní kókó fún yín nìkan mu àjẹnu yín náà ló bá yín débi tẹ́ wà yín. ìdí àrà nítorí mo soft bíbí soft bò mí mo ní mo láìgì nǹkan ó dẹ̀ bá bẹ́ẹ̀ wọlé tì mí lára ṣé kí gbogbo ẹ̀dá tó wà láyé máa ṣọ́ra fún nǹkan tó bá nífẹ̀ẹ́ jù tó rán lè gbábẹ́ mú wọn ìdí àrà jọ̀wọ́ bá mẹ́kọ̀ọ́ mẹ́ta sí i. mo tún bá yín mẹ́kọ̀ọ́ bọ́dá Sàámú. mi mọ̀ pé ó ní mo pè mi mọ̀ pé ó ní mo pè sọ bẹ́ẹ̀ ẹ bá mẹ́kọ̀ọ́ mẹ́ta ẹ bá mákàrà mẹ́ta sí i. bọ̀dá Sàámú. ọlọ́wà á bí ẹ. àmì Jésù. ẹ wo nǹkan ẹ wo nǹkan. ọlọ́wà bí ẹ ọlọ́wà jẹ́ ìgbé tó lé kájú gbèsè lórí burúkú. bọ̀dá Sàámú. bọ̀dá Sàámú. ẹ máa sùn láyọ̀ ẹ máa jí láyọ̀ lágbára Ọlọ́run. àmín. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi
fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn.